KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ẹ̀yin lẹ jẹ́ ó ṣeé ṣe fún wa láti rí ìmọ́lẹ̀ alààyè ní tòní. A dúpẹ́ fún àlàáfíà yín, a dúpẹ́ fún ojú rere yín, a dúpẹ́ fún ọwọ́ ìbùkún yín lórí wa. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kí ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Ẹ tàn mọ́lẹ̀ ààyè yín sí wa lọ́kàn. Bẹ́ẹ̀ ni kẹ́ gbà àkóso ayé wa fún ògo yín. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ Ọlọ́run àtọwọ́ ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti nígbà gbogbo. A dúpẹ́ pé òun náà ló ń tọ́jú wa. Ọlá, ògo, agbára la fi fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A fi ògo fún Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí a ti rí gbà lọ́dọ̀ Ọlọ́run wa. A sì yìn lọ́pọ̀lọpọ̀ torí pé ó ní Ọlọ́run wa síbẹ̀. Ògo ni forúkọ Olúwa títí láéláé. Àmín. À ń gbà ẹ̀kọ́ kan lọ, èyí tí a ṣí aṣọ lójú rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Ẹ̀kọ́ náà ni àwọn iṣẹ́ ti ara. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a sọ̀rọ̀ nípa iṣẹ́ ti ara 4 tó jẹ́ ẹ̀ṣẹ̀ sí àgọ́ ara wa, sin against the body. A sọ̀rọ̀ nípa panṣágà, a sọ̀rọ̀ nípa àgbèrè, a sọ̀rọ̀ nípa ìwà èérí, a sì sọ̀rọ̀ nípa wọ̀bìà. Àwọn ẹ̀ṣẹ̀ oríṣi 4 yìí òun la pín sí ìpele pé ẹ̀ṣẹ̀ tó tako àgọ́ ara wa, sin against the body. A sì ń kẹ́kọ̀ọ́ lọ lọ́wọ́ nínú ìwé Gàlátíà orí 5 nígbà tá a kéèsì láti ẹsẹ̀ 19 Galatians 5:19 tí ó jẹ́ kókó ẹ̀kọ́ náà jẹ́ àwọn iṣẹ́ ti ara, the works of the flesh. A ti wo apá kìíní ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Lónìí a fẹ́ gbé apá kejì yẹ̀wò. A sì fẹ́ wo méjì nínú àwọn iṣẹ́ ti ara, èyí tó jẹ́ pé ní ìgbà tá a pín ní ìpele tiẹ̀, a pín ní ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run, sin against God, ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Tẹ́ ẹ bá nígbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a sọ pé panṣágà, àgbèrè, ìwà èérí àti wọ̀bìà ẹ̀ṣẹ̀ ni, iṣẹ́ tara ni, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ sí ara wa ni, sin against the body. Ṣùgbọ́n lónìí ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ wa tí ń ṣe àwọn iṣẹ́ ti ara apá kejì, a fẹ́ wo kókó iṣẹ́ ti ara méjì tó sì tí ń gbàtà pín ó jẹ́ ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run, sin against God. Ó ní ìbọ̀rìṣà àti oṣó. Ìbọ̀rìṣà àti oṣó. Mo fẹ́ kí a wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí Ọlọ́run gbé kalẹ̀ nípa pé kí ni à ń pè ní ìbọ̀rìṣà. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé kókó ẹ̀kọ́ tòní ni àwọn iṣẹ́ ti ara apá kejì part 2.
a sì fẹ́ sọ̀rọ̀ lórí ìbọ̀rìṣà àti oṣó tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí nìyí. A sì sọ pé àwọn ẹ̀ṣẹ̀ oríṣi méjì yìí ó jẹ́ ẹ̀ṣẹ̀ tako Ọlọ́run, sin against God. A sì ń wo ìwé Gàlátíà orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 19 Galatians 5:19. À ń wo àwọn iṣẹ́ ti ara tí ó ń farahàn tí ń ṣe wọ̀nyí. A ti wo panṣágà, a ti wo àgbèrè, a ti wo ìwà èérí, a ti kẹ́kọ̀ọ́ nípa wọ̀bìà. Lónìí a fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ìbọ̀rìṣà àti oṣó. Ẹ̀ṣẹ̀ méjì yìí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní ìgbà tá a pín. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run, sin against God. A sì fẹ́ wò ó pé kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìbọ̀rìṣà lónìí. A sì fẹ́ mọ ohun tí Ọlọ́run sọ pàtó nípa ìbọ̀rìṣà gẹ́gẹ́ bí iṣẹ́ ti ara tó sì já sí ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run alààyè. Ẹ ká wo ohun tí Bíbélì gbé kalẹ̀. Ká tó wo ohun tí Bíbélì gbé kalẹ̀, kí la ń pè ní ìbọ̀rìṣà? Ìbọ̀rìṣà jẹ́ kí ènìyàn mọ Ọlọ́run mìíràn kí ó sì tẹríba fún òrìṣà, tàbí kí ó ní ipa tàbí ìpín pẹ̀lú òrìṣà. Ìbọ̀rìṣà ó jẹ́ kí ènìyàn bọlá tàbí kéèyàn mọ Ọlọ́run mìíràn kí ó sì máa sìn ín, tàbí kéèyàn fi gbogbo iléèrè rẹ̀ kó fi máa gbé nǹkan yìí kó sì máa gbéga, kó jẹ́ ohun tó jẹ́ pé gbogbo èrò ọkàn rẹ̀ àtọkàn rẹ̀ àtàyà rẹ̀ ó fi ń ṣe nǹkan náà. Unlawful attachment. Ohun tá à ń pè ní ìbọ̀rìṣà nìyí. A wá máa gbé wọn yẹ̀wò gẹ́gẹ́ bí àlàyé tí Ọlọ́run gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. À ń wo ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ tako Ọlọ́run, sin against God. Òun náà ni ìbọ̀rìṣà àti oṣó. A sì ń ẹ̀kọ́ yìí ni àwọn iṣẹ́ ti ara apá kejì. A fẹ́ wo méjì nínú rẹ̀, ìbọ̀rìṣà àti oṣó. Kí ni Bíbélì kọ́ wa? A sì ti gbé àlàyé kalẹ̀ nípa pé ìbọ̀rìṣà ó jẹ́ nǹkan tàbí àwọn nǹkan tí àwọn ènìyàn ń ṣe tó sì wà láàárín Ọlọ́run àti ènìyàn, in between God and men. In between yẹn gangan táwọn èèyàn ń ṣe tí ó fi dípò Ọlọ́run nínú ayé wọn, tá a pè ní ìbọ̀rìṣà nìyí. Kí ni Bíbélì sọ? Torí pé ètò yìí jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A gbọ́dọ̀ gba Bíbélì láàyè láti sọ̀rọ̀ kí a sì mọ ohun tí Ọlọ́run ní fún wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti kọ́ wa pé tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún, kí a lè máa yin Ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀, ní tí ògo, ọlá àti agbára wà fún. Àmín. Pétérù kínní orí 4 ẹsẹ̀ 11 ló sọ bẹ́ẹ̀. So a fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìbọ̀rìṣà? Ẹ ká ṣí Bíbélì wa sí ìwé Ẹ́kísódù orí 20. Ká gbọ́ ohun tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nípa òrìṣà. Kí ni a sọ nínú ìwé òfin sí àwọn ọmọ Ísírẹ́lì nípa ìbọ̀rìṣà? Ẹ́kísódù orí 20, Exodus 20, nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 2 sí 4. Kí ni Bíbélì sọ? Ó ní, èmi ni Olúwa Ọlọ́run rẹ tó mú ọ jáde láti ilẹ̀ Íjíbítì, láti oko ẹrú jáde wá. Ẹsẹ̀ 3. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ẹsẹ̀ 4. Ìwọ kò gbọdọ̀ ya ère fún ara rẹ tàbí àwòrán ohun kan tí ń bẹ lókè ọ̀run, tàbí ohun kan tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, tàbí ohun kan tí ń bẹ nínú omi ní ìsàlẹ̀ ilẹ̀. Ẹ wo àlàyé tí Ọlọ́run sọ nínú ìwé òfin
fún àwọn Ísírẹ́lì nípa ohun tí à ń pè ní ìbọ̀rìṣà. Ohun àkọ́kọ́, ó ní ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ọlọ́run, tá bá ń sọ nípa Ọlọ́run, kí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ ìran ènìyàn? Ọlọ́run ń béèrè ìsìn. Ọlọ́run ń béèrè kí ọkàn wọn wà ní ọ̀dọ̀ rẹ̀ nígbà gbogbo. Gẹ́gẹ́ bí orin Dáfídì sọ pé bí ń ṣàfẹ́rí Olúwa ní ìgbà gbogbo. Ohun tí a pè ní spiritual attachment, kí ọkàn èèyàn wà nípa ti Ọlọ́run. Èmi ń ṣàfẹ́rí Olúwa nígbà gbogbo. Tá bá sọ̀rọ̀ nípa ìbọ̀rìṣà, à ń sọ̀rọ̀ nípa pé tí ọkàn bá ti wà ní ohun kan tó sì mú ìsìn dání tàbí ìfọkànsìn dání, nǹkan wọ̀nyí ti jẹ́ nǹkan tí à ń sìn. Ọlọ́run sọ ní fún àwọn ọmọ Ísírẹ́lì, ìwé Ẹ́kísódù nígbà tá a kíyèsí orí 20 ẹsẹ̀ 3, ó ní ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Nígbà tá a wá kíyèsí, ó ní ìwọ kò gbọdọ̀ ya ère fún ara rẹ, image or images, ère. Ìwọ kò gbọdọ̀ yà fún ara rẹ tàbí àwòrán ohun kan tí ń bẹ lókè ọ̀run tàbí ohun kan tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ohun kan tí ń bẹ nínú omi ní ìsàlẹ̀ ilẹ̀. Ìyẹn túmọ̀ sí pé àwòrán tí àwọn ènìyàn gbé kalẹ̀ lónìí tí wọ́n ń pè ní nǹkan, tàbí àwọn tó ń forí balẹ̀ fún àwòrán kan tí wọ́n sì kúnlẹ̀ níwájú rẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 4 kọ́ wa, ìbọ̀rìṣà ni. Àwòrán kan tí a bá gbé síbì kan tí a kúnlẹ̀ níwájú rẹ̀ tí a forí balẹ̀ fún, a sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ni wọ́n, ìbọ̀rìṣà ni. Ó sì já sí ẹ̀ṣẹ̀. Àlàyé àkọ́kọ́ tí Ọlọ́run ṣe nìyí nípa ìbọ̀rìṣà. Ìwọ kò gbọdọ̀ ya ère-kére kan fún ara rẹ. Ìwọ kò gbọdọ̀ yà fún ara rẹ. Any image, àwòrán, ère fún ara rẹ tí ènìyàn forí balẹ̀ fún, a sọ fún wa pé ó já sí ìbọ̀rìṣà. Èyí tí àwọn ọmọ Ísírẹ́lì ṣe ní ìgbà tí wọ́n kúrò ní Íjíbítì, tí wọ́n lọ ya ère fúnra wọn, ère wúrà tó sì ní tí Áárónì sì sọ pé Ọlọ́run tẹ́ ò máa sìn nìyí. Eléyìí jẹ́ ohun ìríra fún Ọlọ́run alààyè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ìsìn Kristi lónìí, wọ́n ti gbé ère kan fúnra wọn tí wọ́n ń kúnlẹ̀ níwájú rẹ̀. Wọ́n sì ti gbé àwòrán kan, gbé àwòrán Jésù tí wọ́n ń kúnlẹ̀ níwájú rẹ̀ tàbí tí wọ́n ń forí balẹ̀ fún. Àwọn nǹkan wọ̀nyí, Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ìbọ̀rìṣà ni. Ìwọ kò gbọdọ̀ ya ère-kére kan, yálà lójú ọ̀run, yálà ní ìsàlẹ̀ ilẹ̀, yálà nínú ìsàlẹ̀ omi lọ́hùn-ún. Ìwọ kò gbọdọ̀ yà kí a sì forí balẹ̀ fún wọn. A sọ fún wa pé nígbà tá à ń wo àwọn iṣẹ́ ti ara, a ní ìbọ̀rìṣà ó jẹ́ ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Àwọn àlàyé àkọ́kọ́ tí a kọ́kọ́ gbé kalẹ̀ nìyí. A rí pé lónìí àwọn ènìyàn ń tẹríba fún ènìyàn. People worship men, they worship rulers. Wọ́n sì ń tẹríba fún àwọn baba ńlá wọn, ancestors. Eléyìí ò yẹ kó rí bẹ́ẹ̀, nítorí pé ẹlòmíràn gan wọ́n ń tẹríba fún áńgẹ́lì. Ẹlòmíràn sì wọ́n ti fi Jésù wé áńgẹ́lì. Nínú àdúrà wọn wá dárúkọ áńgẹ́lì kan, wọ́n á sì fi Jésù pẹ̀lú rẹ̀. Eléyìí yẹ kó rí bẹ́ẹ̀, nítorí pé a rí ẹ̀kọ́ tí Ọlọ́run kọ́ wa nínú ìwé Ìfihàn. Ní ìgbà tí áńgẹ́lì kan tó gbé ìwé wá bá Jòhánù àpọ́sítélì, ní ìgbà tí Jòhánù àpọ́sítélì tó rí nínú ẹ̀mí, ó tẹríba fún.
áńgẹ́lì náà sì sọ fún Jòhánù àpọ́sítélì pé ìwọ kò gbọdọ̀ tẹríba fún mi torí pé ìránṣẹ́ bí ìwọ ni èmi ń ṣe máa sin Ọlọ́run. Kí ni ìdí tí àwọn ènìyàn fi Kristi wé àwọn áńgẹ́lì lónìí tí ò sì yọrí bẹ́ẹ̀? Bí ẹnikẹ́ni bá ti ń forí balẹ̀ fún áńgẹ́lì kò sin Ọlọ́run alààyè mọ́ nípasẹ̀ Kristi, ìbọ̀rìṣà ni. Ohun tá a rí nìyí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àwọn kan lè ń sin oòrùn, they worship sun, they worship stars, wọ́n sin àwọn ìràwọ̀ Jupiter and Saturn. Àwọn kan gan sin onírúurú àwọn ẹranko àti onírúurú eré èyí tí àwọn ènìyàn gbé kalẹ̀. Àwọn ẹlòmíràn gan sin Sátánì, wọ́n ń tẹríba fún Sátánì nínú ohun gbogbo. Ní ìgbà tí Kristi lọ, tí Kristi gbàwẹ̀, nígbà tó gbàwẹ̀ tán tí Sátánì mú lọ sínú aginjù láti lọ dánwò, ó fi gbogbo ìjọba ayé àti gbogbo mùdùmùdù tí ń bẹ nínú rẹ̀ ó fi wọn Kristi. Ó ní tí ìwọ bá lè forí balẹ̀ fún mi, gbogbo tí ń bẹ nínú ayé yìí ó lèmi yóò fi fún ọ. Ìyẹn túmọ̀ sí pé àwọn kan ń forí balẹ̀ fún Sátánì. Nípa fíforí balẹ̀ fún Sátánì, gbogbo ọrọ̀, gbogbo mùdùmùdù tí ń bẹ nínú ayé yìí á sì fi fún wọn. Sátánì ní ó sọ fún Kristi pé tí ìwọ bá lè fi orí balẹ̀ fún mi, gbogbo mùdùmùdù tí ń bẹ nínú ayé yìí àti ìjọba àti ọlá tí a ó fi fún ọ. Kristi ní Ọlọ́run nìkan ni a gbọ́dọ̀ sìn tí a sì gbọ́dọ̀ forí balẹ̀ fún. Kúrò lọ́dọ̀ mi ìwọ Sátánì. Èyí tá à ń gbé jáde ni pé àwọn ènìyàn lónìí sin Sátánì, wọ́n forí balẹ̀ fún Sátánì. A sì sọ fún wa pé ìbọ̀rìṣà ni eléyìí, bákan náà ìbọ̀rìṣà ni. Àlàyé gbọ́dọ̀ yé wa. Àwọn ẹlòmíràn pàápàá ikùn wọn ti di Ọlọ́run wọn. The God is their belly. Gbogbo tí wọ́n ń sọ nínú ìsìn pátá, wọn ò sọ nítorí pé wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run alààyè, bí kò ṣe wọ́n sọ nítorí pé wọ́n nífẹ̀ẹ́ ikùn ara wọn. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ìwé Fílípì orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 19, Philippians chapter 3 verse 19. Philippians chapter 3 verse 19 kí ló sọ nípa àwọn tí wọ́n fi ikùn wọn ṣe Ọlọ́run? Ẹgbọ́n tó Olúwa wí, ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 19. Ó ní ìgbẹ̀yìn ẹni tí ń ṣe ìparun, ikùn ẹni tí ń ṣe Ọlọ́run wọn, àti ògo ẹni tí ó wà nínú ìtìjú wọn. Àwọn ẹni tí tọ́jú ohun ti ayé, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ohun tí wọ́n á jẹ, ohun tí wọ́n á mu, òun ni Ọlọ́run wọn. Ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 19, Philippians chapter 3 verse 19 ló sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn, pàtàkì jùlọ àwọn wòlíì èké àti olùkọ́ni èké àti àwọn ènìyàn búburú, àwọn alùpàídà, pé ikùn wọn ò ní Ọlọ́run wọn. Ikùn wọn ò ní Ọlọ́run wọn. Ikùn gbogbo tí wọ́n fẹ́ dà, tí wọ́n fẹ́ jẹ, òní tó bá ti kọjá eléyìí wọn ò mọ mìíràn mọ́. Ìwé Kọ́ríńtì kìíní orí 4 ẹsẹ̀ 13 sì sọ fún wa pé oúnjẹ fún inú fún oúnjẹ, méjèèjì yóò ṣègbé ní ọjọ́ kan. 1 Corinthians 6 verse 13. Oúnjẹ fún inú fún oúnjẹ, méjèèjì yóò ṣègbé ní ọjọ́ kan. Àtóúnjẹ àti ikùn méjèèjì yóò ṣègbé. Ṣùgbọ́n àwọn mìíràn Ọlọ́run wọn ò ní ikùn wọn. That means their belly is their God. Gbogbo ilé èrò wọn pátá, gbogbo ọ̀rọ̀ wọn pátá lórí nǹkan tí wọ́n ó jẹ ni. Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run náà tún kọ́ wa nínú ìwé Róòmù orí 16, Romans 16 verse 17. Ó sọ fún wa ní verse 16, Romans 16:16 pé fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín gbogbo ìjọ Kristi kí 17. Ó ní ará níbẹ̀ yìí ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àtàwọn tó mọ́ ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́, kẹsì kúrò ní ìsọ̀ wọn. Nítorí àwọn tó rí bẹ́ẹ̀ wọn kò ṣe Jésù Kristi Olúwa wa, quoting verse 18, bí kò ṣe ikùn ara wọn
ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi pa àwọn tí kò mọ méjì ní ọkàn dà. So ẹlòmíràn sọ ikùn rẹ̀ di Ọlọ́run nítorí ohun tó fẹ́ jẹ, ẹlòmíràn máa pa irọ́ nínú ìsìn nítorí ohun tó fẹ́ jẹ. So ìyẹn túmọ̀ sí pé tá bá ń sọ̀rọ̀ nípa ìbọ̀rìṣà, àwọn kan ti sọ ikùn wọn di Ọlọ́run, ikùn wọn ni wọ́n ń sìn, wọn ò sìn Ọlọ́run. So ẹlòmíràn ikùn rẹ̀ òun ni Ọlọ́run rẹ̀, àsọfún pé ìbọ̀rìṣà nìyí. Àyíká wọn lòun gbé ère kan kalẹ̀, wọ́n gbé ère kalẹ̀, wọ́n bẹ̀ sí í sìn. Ìbọ̀rìṣà nílé ọ̀pọ̀lọpọ̀ gan àwọn tó ti sùn, wọ́n bẹ̀ sí í forí balẹ̀ fún wọn. Ẹlòmíràn gan á gbé ìjókòó kalẹ̀, àga kalẹ̀, a nítorí pé òun ti jókòó sí rẹ̀, káwọn bẹ̀ sí lọ máa forí balẹ̀ fún àga yìí nítorí pé ẹnìkan bá forí balẹ̀ fún àga yìí á ríṣẹ́ ìyanu. Ìbọ̀rìṣà ni. All these things are idolatry. Ìbọ̀rìṣà ni tá a gbọ́dọ̀ yà kúrò nínú rẹ̀. Pàápàá àwọn òmíràn pàápàá fàájì. Bíbélì sọ fún wa pé nínú ìwé Tímótì orí 3 ẹsẹ̀ 4 ó ní àwọn kan pàápàá pé olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ, òun ni wọ́n. Ìyẹn túmọ̀ sí pé fàájì dúró gẹ́gẹ́ bí Ọlọ́run, ohun tó bá ti dúró láàárín ènìyàn àti Ọlọ́run tí ò jẹ́ kí ènìyàn ó sin Ọlọ́run, nǹkan wọ̀nyí jẹ́ ìbọ̀rìṣà. Fàájì ni ìsìn tàbí Ọlọ́run ẹlòmíràn. Ikùn, ohun tó fẹ́ jẹ tó fẹ́ mu, òun ni Ọlọ́run ẹlòmíràn. Àwọn ẹlòmíràn kó ère jọ fúnra wọn tí wọ́n sì forí balẹ̀ fún. Àwọn ẹlòmíràn sin Sátánì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À ń gbé ẹ̀kọ́ yẹ̀wò nípa àwọn iṣẹ́ ti ara apá kejì. A sì fẹ́ wo àwọn ẹ̀ṣẹ̀ méjì tó jẹ́ pé à ń dá sí Ọlọ́run, sin against God, ìbọ̀rìṣà àti oṣó. A sì ń gbé àgbékalẹ̀ nípa ìbọ̀rìṣà kalẹ̀. A ti sọ fún wa pé àwọn ẹlòmíràn ikùn wọn ni wọ́n sìn. Ìwé Fílípì orí 9:19, àwọn ẹlòmíràn a sọ fún wa pé fàájì ni, wọ́n olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ ni wọ́n. Ìwé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 4, àwọn ẹlòmíràn wọ́n gbé onírúurú ère jọ fúnra wọn. Àwọn ẹlòmíràn sin Sátánì. Ìwé Mátíù orí 4 nígbà tá a kéèsì láti ẹsẹ̀ 1 títí dé 10. Àwọn ẹlòmíràn pàápàá oòrùn òṣùpá òní wọ́n ń tẹríba fún. Àwọn ẹlòmíràn ń sin ènìyàn, wọ́n forí balẹ̀ fún àwọn olùdarí tàbí àwọn baba ńlá wọn, ancestors. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run sọ pé ìbọ̀rìṣà ni wọ́n. Àlàyé kejì tá a ti gbọ́dọ̀ mọ̀ nípa ìbọ̀rìṣà, ohun tí ìwé Psalm 115 ẹsẹ̀ 3 sí 9, ẹ̀ka gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Psalm 115 ẹsẹ̀ 3 sí 9, kí ni Bíbélì kọ́ wa, kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ fún wa lónìí. Psalm 115 tàbá kéèsì láti ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 9, kí ni Ọlọ́run sọ? Ó ní ṣùgbọ́n Ọlọ́run wa ń bẹ ní ọ̀run, ó ń ṣe ohunkóhun tí ó wù ú. Fàdákà àti wúrà ni èrè wọn, iṣẹ́ ọwọ́ ènìyàn. Wọ́n ní ẹnu ṣùgbọ́n wọn kò sọ̀rọ̀, wọ́n ní ojú ṣùgbọ́n wọn kò ríran, wọ́n ní etí ṣùgbọ́n wọn kò gbọ́ràn, wọ́n ní inú ṣùgbọ́n wọn kò gbóòórùn, wọ́n ní ọwọ́ ṣùgbọ́n wọn kò lè lọ, wọ́n ní ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rìn, bẹ́ẹ̀ ni wọn kò sì sọ̀rọ̀ láti òófùn wọn jáde. Àwọn tí ń ṣe wọ́n dàbí wọn, bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn. Ẹ wo ẹsẹ̀ 9, Ísírẹ́lì, ìwọ gbẹ́kẹ̀lé Olúwa, ó ní ìrànlọ́wọ́ wọn àti àṣà wọn. A sọ fún wa pé onírúurú òrìṣà táwọn èèyàn gbé kalẹ̀, ẹlòmíràn lọ gégi nínú igbó, àgbẹ̀ òrìṣà gbé kalẹ̀, abẹ́ sì ń tẹríba fún. Àìlóye abẹ́ sì ń pe onírúurú agbára, onírúurú ẹ̀mí sínú igi náà. Àìlóye, àìmọ̀ Ọlọ́run ni. Ìbọ̀rìṣà ni Bíbélì pé gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ìyẹn túmọ̀ sí pé èèyàn lè gbé ère kalẹ̀, onírúurú ère kalẹ̀, kó sì bẹ̀ sí ń tẹríba fún. Èèyàn lè gbé iṣẹ́ àkalẹ̀ kó ní káwọn èèyàn máa lọ fọwọ́ kàn, tó bá fọwọ́ kàn wọ́n á rí onírúurú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbọ̀rìṣà ni Bíbélì pé àwọn nǹkan wọ̀nyí. Psalm 115 verse 8 and 9 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 9 sọ fún wa pé àwọn èèyàn tó kó onírúurú igi, irin, gbogbo ẹ̀jọ tí wọ́n ń tẹríba fún. Ẹlòmíì gan á kó irin jọ, wọ́n bẹ̀ sí kan epo lé lórí, wọ́n bẹ̀ sí ìbọ̀rìṣà ní gbogbo nǹkan wọ̀nyí. Nǹkan oko gbẹ lòmíràn tún sin nǹkan oko.
ìbọ̀rìṣà ni Bíbélì pè gbogbo nǹkan wọ̀nyí, nítorí pé Ọlọ́run ló fún wa ní ìgbà àti àkókò láti máa fúrúgbìn àti láti máa kórè. Ọlọ́run ló ń rọ òjò ní àkókò rẹ̀, ló ń rọrùn ní àkókò rẹ̀. Ọlọ́run ni kì í ṣe ènìyàn. Ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa sìn. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa pé àwọn iṣẹ́ ti ara tí ń fi ara hàn tí ń ṣe wọ̀nyí ó ní ìbọ̀rìṣà. Àwa ń gbé àlàyé kalẹ̀ nípa ìbọ̀rìṣà. A ti rí àlàyé àkọ́kọ́ nípa ìbọ̀rìṣà pé àwọn tó bá kó ère jọ fúnra wọn, yálà irin ni o, yálà òkúta ni o, yálà omi ni o, tí wọ́n sì ń tẹríba fún wọn. A sọ fún wa pé ìbọ̀rìṣà ni eléyìí. Ọlọ́run alààyè ó sì kórìíra ìbọ̀rìṣà. Ìwọ tó ń wò mí ní wákàtí yìí, kí ló gbé sínú yàrá rẹ tó ń tàpó lé lórí tí ò ń sìn? Ọlọ́run ní kí n sọ fún ọ pé ìbọ̀rìṣà ni o. Ẹnikẹ́ni tí bá ń ṣe irúkọ báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. Ìtọ́lọ́run sọ nìyí. Òye lè gbúdọ̀ yé wa. Ní àlàyé kíkún sí ìtumọ̀ ìbọ̀rìṣà, ẹ ka òwe Sámúẹ́lì kínní, 1 Samuel chapter 15. Sámúẹ́lì kínní orí ìkarùndínlógún, 1 Samuel chapter 15 verse 23. Kí ni Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ tí a pè ní ìbọ̀rìṣà? 1 Samuel 15 verse 23. Kí ni Bíbélì sọ? Ó ní nítorí pé ìṣọ̀tẹ̀ dàbí ẹ̀ṣẹ̀ àfọ̀ṣẹ àti agídí gẹ́gẹ́ bí ìwà búburú àti ìbọ̀rìṣà. Nítorí ìwọ kọ ọ̀rọ̀ Ọlọ́run, òun yóò sì kọ́ ọ ní ọba. Ẹ wo ọ̀rọ̀ yìí, Sámúẹ́lì kínní orí ìkarùndínlógún ẹsẹ̀ 23. 1 Samuel chapter 15 verse 23. Ó sọ̀rọ̀ nípa ní ìgbà tọ́lọ́run fi òfin fún Sọ́ọ̀lù pé kí ó lọ sí ìlú tí a ń pè ní Amálẹ́kì kí ó sì parun. Ó pa kò parun. Wòlíì Sámúẹ́lì wá sọ fún, ó wá sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún, ó sì jẹ́ kí a mọ̀ pé ó ní agídí sí òfin àti ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ó ní ìbọ̀rìṣà ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí ní í ṣe agídí sí ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ló ń kọtí ikú sí òfin tí Olúwa gbé kalẹ̀. Ìwé Sámúẹ́lì orí ìkíní Sámúẹ́lì kínní orí ìkarùndínlógún 15 verse 23 sọ fún wa pé agídí sí ọ̀rọ̀ Ọlọ́run pé ìbọ̀rìṣà ni. Stubbornness to God's word is idolatry. Ohun tó Ọlọ́run pè é nìyí. Ìtumọ̀ èkejì tí Ọlọ́run gbé kalẹ̀ nípa ìbọ̀rìṣà ní, bí Ọlọ́run bá ti sọ pé A, ó gbúdọ̀ dó gẹ́gẹ́ bí A. Bí Ọlọ́run bá ti sọ pé B, tá a bá fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ó gbúdọ̀ dó gẹ́gẹ́ bí B. Bí Ọlọ́run bá ní ká dìde, tí a bá jókòó, à ń ṣe agídí sí ọ̀rọ̀ Ọlọ́run, ó sì já sí ìbọ̀rìṣà. Eléyìí gbúdọ̀ yé wa. Ìwé Sámúẹ́lì kínní orí ìkarùndínlógún ẹsẹ̀ 23 ló fi ẹsẹ̀ ọ̀rọ̀ yìí múlẹ̀ fún wa pé agídí ó já sí ìbọ̀rìṣà. Ìtumọ̀ ìkejì ìbọ̀rìṣà nìyí. Ẹ ká tún wo ìtumọ̀ ìkẹta ìbọ̀rìṣà. Ìwé Kólósè orí ìkẹta. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5, kí ni Bíbélì kọ́ wa nípa ọ̀rọ̀ tí a ń pè ní ìbọ̀rìṣà? Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ ní ayé run. Ẹgbọ́n àgbèrè, ìwà ẹ̀rí, ìfẹ́kùfẹ́, ìfẹ́ búburú àti ojú kòkòrò tí ń ṣe ìbọ̀rìṣà. Ẹ wo Bíbélì sọ fún wa pé àwọn iṣẹ́ ti ara tí à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ yìí, pé gbogbo iṣẹ́ ti ara pátá bí a bá bá lọ́wọ́ wa, a sọ fún wa pé àti dẹ́ṣẹ̀ ìbọ̀rìṣà. Gbogbo àkójọpọ̀ iṣẹ́ ti ara ìbọ̀rìṣà ni. Ìwé Kólósè orí ìkẹta ẹsẹ̀ 5 òní ó kọ́ wa bẹ́ẹ̀. Ohun tí Bíbélì pè ní ìbọ̀rìṣà ni. So ìbọ̀rìṣà gẹ́gẹ́ bí ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ó pín sí ọ̀nà 3. Àkọ́kọ́, tá a bá gbé ère fúnra wa, yálà nínú ayé yìí, yálà ní ìsàlẹ̀ ilẹ̀, yálà nínú omi, tá a gbẹ́, tá a gbẹjọ, tá a bẹ̀ sí ń forí balẹ̀ fún, ìbọ̀rìṣà ni. Èkejì, a sọ fún wa pé kí a ní agídí ká kọtí ikú tí a ò fẹ́ tẹríba fún ọ̀rọ̀ mímọ́ Olúwa, a sọ pé ìbọ̀rìṣà ni. Ìkẹta, tá a bá pọ̀ nípa iṣẹ́ ti ara tá à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́,
tá a ṣetán láti yí padà sí Ọlọ́run, Ọlọ́run sọ fún wa pé ìbọ̀rìṣà ni iṣẹ́ ti ara pẹ̀lú. Ẹ̀ṣẹ̀ yìí sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí a dá sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Ọlọ́run sì ń pè wá, ó ń pè wá ní àkókò pé kí a yí padà, a lè yí padà, a lè kúrò nínú ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà. Ọlọ́run tilẹ̀ tún gbé àlàyé kalẹ̀ pé ikùn wa pàápàá ó lè dúró gẹ́gẹ́ bí Ọlọ́run fún wa. Tá bá sì ti rí nǹkan tó dúró láàrin àwa àti Ọlọ́run, ìbọ̀rìṣà ikùn ó lè dúró gẹ́gẹ́ bí Ọlọ́run. Ìwé Fílípì orí 7 ẹsẹ̀ 19 Philippians 3 verse 19, ikùn lè dúró gẹ́gẹ́ bí Ọlọ́run. Fàájì pàápàá ó lè dúró gẹ́gẹ́ bí Ọlọ́run. Sátánì pàápàá ó lè dúró gẹ́gẹ́ bí Ọlọ́run fún ẹlòmíràn tí wọ́n ń forí balẹ̀ fún, tí wọ́n bá ń forí balẹ̀ fún, tí wọ́n sì ń ṣe dípò Ọlọ́run. A sọ fún wa pé ìbọ̀rìṣà ni. A sì pé ẹ̀ṣẹ̀ ti ara nìyí. Ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run sì ní bákan náà. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ní ìgbà tá a kíyèsí májẹ̀mú titun, ìwé Kọ́ríńtì kìíní orí 10, nígbà tá a wo ẹsẹ̀ 11, kí ni Ọlọ́run sọ fún wa níbẹ̀? 1 Corinthians chapter 10 verse 14, kí ni Olúwa wí? Ó ní, nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà. Pẹ̀lú gbogbo àwọn àlàyé tí a ti gbé kalẹ̀ yìí, Ọlọ́run ní ká sá fún ìbọ̀rìṣà. Ẹ sá fún ìbọ̀rìṣà. Kọ́ríńtì kìíní orí 10, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14, Ọlọ́run ní ká sá fún ìbọ̀rìṣà. Tá a bá ti sọ ikùn wa di Ọlọ́run, àti ń bọ ikùn náà gẹ́gẹ́ bí òòṣà ni. Tá a bá ti jẹ́ pé fàájì la fẹ́, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run ni wá, àti ń bọ òòṣà ni. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ibi tí ìfẹ́ bá ti fi sí ju Ọlọ́run lọ, ó ti jẹ́ ìbọ̀rìṣà fún wa. Kí wá ní ìwé Jòhánù kìíní 1 John chapter 5 verse 21, kí ló tún kọ́ wa nípa pé a gbọ́dọ̀ sá fún ohun tí a pè ní ìbọ̀rìṣà? Ìwé Jòhánù kìíní orí 5, nígbà tá a kíyèsí verse 21, kí ló tún sọ fún wa pé ẹ gbọ́ ó ní ẹ̀yin ọmọ mi, ẹ pa ara yín mọ́ kúrò nínú òrìṣà. Tọ́rọ̀ Ọlọ́run sọ ní ẹ̀yin ènìyàn wa nílé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àǹfààní rẹ̀ tó fún wa lónìí láti gbé ẹ̀kọ́ yẹ̀wò tí ń ṣe ti ọ̀rọ̀ Ọlọ́run. À ń tẹ̀síwájú sí gbogbo iṣẹ́ tarapátá la ó gbé yẹ̀wò pátápátá, tá a sì fi ìtumọ̀ sí. Àdúrà wa sí Ọlọ́run pé Ọlọ́run yóò fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa, yóò sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn, káwa kó lè máa ṣèfẹ́ tirẹ̀ títí láéláé. A sì ń bẹ̀ yín pé Ọlọ́run fẹ́ gba ọkàn yín là o, kẹ́ wá sí ọ̀dọ̀ Kristi, kẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kẹ́ gbà gbọ́, kẹ́ ronú padà, kẹ́ fẹ́ràn ara yín jẹ́wọ́ ẹ̀gbà pé Jésù sọmọ Ọlọ́run ṣe, kẹ́ sì jọ̀wọ́ ara yín fún ìrìbọmi, kẹ́ sì kúrò nínú ìbọ̀rìṣà kíbọ̀rìṣà èyí tí a ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Tẹ́ bá ní ẹ̀bẹ̀ fún àdúrà tàbí ìbéèrè kí ìbéèrè, nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà Ọlọ́run àti wà láàyè rẹ̀ kí ó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.